Hello, Yacoob. Would you me? Báwo ni? Okay, oya o. Àti fẹ́ bẹ̀rẹ̀ o. Agba. Kí ni ele? Aka. Wo dáadáa wo. Kí ni? Ọkọ. Ọkọ, ya fi sẹ́gbẹ̀ kan. Agba. Kí ni ele? Abo. Okay, ya fi sẹ́gbẹ̀ kan. Okay. Ba. Kí ni ele? Aga. Aga. Okay. Okay, agba. Kí ni ele? Kẹ̀kẹ́. Okay. Okay. Agba. Kí ni ele? Aṣọ. Okay. Okay, agba. Kí ni ele? Ṣòkòtò. Okay. Okay, agba. Kí ni ele? Pákòtì. Àpótí. Okay. Ya fi sẹ́gbẹ̀ kan. Okay, agba. Kí ni ele? Balo. Bàálù. Okay. Balo. Balo. Mo ti gbọ́. Okay. Agba. Kí ni ele? Òwe. Ìwé. Okay. Okay. Okay, agba. Kí ni ele? Ìjà. Ajá. Ajá. Okay. Okay. Okay, agba. Kí ni ele? Ìjàpá. Ìjàpá. Okay. Okay, agba. Kí ni ele? Ọ̀kadà. 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 Okay. Wow, ẹ pàtó fúnra rẹ̀. Pàtó fúnra rẹ̀. Kindly subscribe to our YouTube channel, Yoruba Pikin, and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.